Adele ayé làbá sánmọ́ níbẹ̀, ó di dandan ayé. Adele ayé làbá lẹ̀ níbẹ̀, ó di dandan àwọn fi sáyé lọ, ẹni rò kúrò wá. Ó di dandan kó fi wá sáyé lọ, ọlọ́run dákun wá padà àjọyọ̀. Sáàtì àyàkó mẹ́ta ti bá mi jẹ́, tí ìlú ọgbọ́n mẹ́sàn-án látó kéde rẹ̀, ọ̀rẹ́ ni wá ìwọ lálágbára. Ṣàkóso àgbẹ̀rẹ̀ lọ́sẹ̀rà, ìrẹ́kúrẹ́ ẹlẹ́rọ̀lẹ́rà, ẹni rògbò ọmọ àwọn àpàdà, ìṣàkóso àsìkò ọ̀rọ̀ sọ̀rọ̀, ọ̀rọ̀ dákun mẹ́ta. Adúpẹ́ lọ́dọ̀ ọ̀tọ̀rọ̀ àsàlátù fún ẹgbẹ́ wa gbogbo àwa mùsùlùmí Ògbómọ̀ṣọ́ kí wà pé a fún oríire Ọlọ́run tí ò fi wá sínú ẹkún lónìí, Ọlọ́run tí ò fi wá sínú ìbànújẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ò lè sùn látọ̀sẹ̀ tó lọ, ọkàn ọ̀pọ̀lọpọ̀ balẹ̀ nígbà tá à ń gbọ́ ọjọ́ túùsì. Ọlọ́run ò gbà ìwé ìgbókò tó bọ̀ sọ́jọ́. Èmi tí ìgbé olóògbé, tí ìgbé alágbàgbà, tí ìgbé olóògbé, Ọlọ́run tí ò sọ tí ìgbé olò ní ibi túùsì kọ́. Ọlọ́run tí ò fi ṣùgbọ́n ọ̀rọ̀ kúkà àti òbí bàdújẹ́. Nígbà jáde, tá a bá ti wá gbọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ kúkà pẹ̀ wá wà lé. Ọlọ́run tí ò bá wá ní kẹ́lẹ̀ kẹ́lẹ́ bá lọ́dọ̀ ọ̀rọ̀ púpọ̀. Lẹ́yìn eléyìí, ṣé ẹ rí gbogbo wa ọ̀kan náà ni wá. Ẹ̀rọ àwọn tí wọ́n ń bínú náà mùsùlùmí bíi tiwa làwọn náà. Ìmọ̀lẹ́ mùsùlùmí bíi tiwa làwọn náà. Ẹ̀wájá ẹ̀fọ́ ti àárín wọn bí ọ̀tá wa. Ọ̀rọ̀ tó yá báyìí ní ìṣàdúrà fún wọn. Ọlọ́run tó àwọn náà sọ́nà. Ọlọ́run fọ̀nà mọ̀ wọ́n. Ọlọ́run má jẹ́ wọn ó sì sí. Nítorí ọlọ́run wà papọ̀ níṣọ̀kan yóò tètè kó lọ síwájú wa. Orí bẹ́ẹ̀ ẹ má jẹ́ àṣepè fún wa. Kí wọ́n ṣe mẹ́lẹ́ o. Kí wọ́n ṣe mẹ́lẹ́ o. Kí wọ́n ṣe mẹ́lẹ́ o. Lẹ́yìn eléyìí,
fẹ́ fi àsìkò yìí tún dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n dúró tì wá torí pé tọ́lọ́run bá fẹ́ ṣe nǹkan fẹ́ dà kò ní sọ̀kalẹ̀ láti sánmọ̀ wá sí àwọn èèyàn náà lọ́lọ́wọ́ ló ń sábàbí gbogbo àwọn tọ́lọ́run rán sí wa pátá ọlọ́wọ́n bá rí jọlá fún ọlọ́kan pàtì. alákọ̀ọ́kọ́ ọlá Khalifa Mansur àríṣekọ́lá wa Saka Sẹ́nẹ́tọ̀ Ayọ̀adé Alhamad Abdul Kabir Ayọ̀adé Àkànjí alága gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìníà Ṣèyí omi tuntun lẹ́yìn wá àgbà náà Commissioner for Local Government and Chieftaincy Matters a kí àwọn náà púpọ̀ pé wọ́n ṣeun Ọlọ́run bá wa dúró tì wọ́n. Nínú ẹni tí tún gbọdọ̀ má kì í òun ni Commissioner for Police Ọ̀yọ́ State ìpínlẹ̀ Ọ̀yọ́ ọmọlúwàbí dáadáa ni wọ́n ṣe dáadáa wọ́n dúró déédéé wọn gbẹ́sẹ̀ kúrò níbi tí ó yẹ abẹ́lẹ́ fáwọn náà lọ́mọ pàtì wọn. lẹ́yìn náà àwọn adájọ́ wa nípínlẹ̀ Ọ̀yọ́ adájọ́ dáadáa ni wọ́n ọlọ́pàá wa dúró ti àwọn náà ọlọ́pàá bá tí wọ́n jẹ́ ṣẹ́rí ńgbà míì wà òkú ọ̀run a máa wúlò jára ayé lọ ẹni tó ti kú ó wà lálìkì àmọ́ èyí tó ń wúlò láyé èmi ò mọ̀ pé a máa rí bẹ́ẹ̀ ìrìn àjò yìí ló jẹ́ kí n mọ̀ pé òkú tó wà lálìkì àmọ́ a máa ṣàǹfààní jẹni tó wà láyé lọ nínú ẹni tó ṣe pé tá a bá rántí ẹ̀ lórí ìrìn àjò yìí Ọlọ́run náà lè bínú àwọn méjì ni alákọ̀ọ́kọ́ bàbá wa Dr. Jimoh Ọládùnní Oyèwùmí. Nínú ilé ìjọ wa yà wá nínú ọ̀wọ́n náà ní gómìnà wa tàná ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Yes sir. Christopher Adébáyọ̀. Ṣẹ́mọ̀ Bákálà ti kú ṣùgbọ́n ẹ̀ẹ̀kan kúrò ọ̀rọ̀ yìí ó fọ́kọ̀ kò láṣìírí ó kúrò ó wá ní ṣé ìmáàmù tí ó ṣe wá sí nígbà tákálà jáde láyé kọ́ wọ́n ní bẹ́ẹ̀ ni olólùfẹ́ Akálà ni wọ́n ní bẹ́ẹ̀ ni bí ó bá jẹ́ torí nǹkan míì gbogbo oore tákálà ṣe fóun pọ̀ gbogbo tó ń bá ní lórí ọ̀rọ̀ yìí lò wọ́n nà tó lè ṣe bẹ́ẹ̀ ẹni náà àmọ́rí ṣùgbọ́n òkú ọ̀run ló ṣe láǹfààní ó sì ń wúlò fara ayé. ẹni sì ń bẹ láyé kò wúlò. àwọn àfáà nígbà míì wọ́n láwọn ẹlòmíín bẹ alimakogoro ahayami ni hàn òkú tí ń bẹ nù sàárè ẹni ara ẹ ó lálàáfíà ju tiwọn lọ. àwọn àgbẹ̀lẹ̀ gbogbo sákàlà fi ilẹ̀ pátá ọlọ́mọdé ọgbà ìlàlá. lórí ẹ̀yin ọ̀dọ́ mùsùlùmí ọ̀rọ̀ kọ̀ọ̀kan o tó parí kíkí bàbá wa kábíyèsí tòní Ghandi Afọlábí Ọlápẹ òun wọn tẹ́tẹ́ tẹ́ta. Ọlọ́mọ bàlújẹ́ máa wọ lórí ọlọ́mọ jẹ́ ìlú ó tún máa wọ lórí ìlànà ìlànà. Lábẹ́ ẹgbẹ́ mọ̀ ń kí gbogbo àwọn ọ̀dọ́ akéwé jẹ́ mùsùlùmí gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Gómìnà Àmì Bùkọ́lá Badmus ọlọ́pàá wa ṣe dáadáa fáwọn náà wala la ilaha illallah wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Àwọn fẹ́ rọ̀ wá ẹ má jẹ́ abú ẹnì kankan ẹ má jẹ́ abá ẹnì kankan jà ẹ máa lọ lé wa ní wọ́ọ́rọ́wọ́ ẹ lè sọ sí àmọ̀ pé ara ọmọ ọmọ.
lálàáfíà. Ọlọ́run tó pa àwa lẹ́rìn kò ní padà pa wá lẹ́rìn. Wọ́n ń sọ lọ́wọ́ ọlọ́wọ́ bá wa pa àwa lẹ́rìn. Kò ní ìdẹ̀kùn lọ́la. Kò ní ìdẹ̀kùn lọ́la. Gbogbo tó jẹ́ ìdùnnú òní. Kò ní ìdẹ̀kùn lọ́la. Kò ní ìdẹ̀kùn lọ́la. Kò ní ìdẹ̀kùn lọ́la. Gbogbo tó jẹ́ ìdùnnú òní. Kò ní ìdẹ̀kùn lọ́la. Àwọn ìyá wa àgbàlagbà ẹ̀wọ̀n káwọn ìyá arúgbó wọ́n yìí tó ń tẹ̀lé mi káàkiri ọlọ́run jẹ́ ó dá abẹ́yìn náà àwọn ọmọ tí ilé sórí rẹ̀ àwọn ọmọ tọ́lọ̀ ń bá fún yín padà wọ́n yà rẹ̀ àwọn ọmọ yín ò ní ya túsì dé irú ìbámu òkú mọ̀ṣẹ́lẹ̀ lọ́wọ́ ìjà ọmọ pé ẹni bá ní ìlú mẹ́lẹ̀ ìrọmọ ọdún ọmọ ìlú ìrìn àmọ́rún tó bẹ́ẹ̀ àlàáfíà oníwọ̀n ló yẹ wá. Bàbá máa ní ìjà wá. Bàbá ní ìjà wá. Bàbá kì í gbèrè pọ̀lọ́dà. Bàbá ní ìjà wá. Sinmi wọ́n á bẹ̀rẹ̀ torí ọlọ́run ẹ̀yọ̀ ń dá mi